Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mufty. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Mufty. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mufty TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mufty TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ó yé mi dáadáa. Gbogbo ilé tí mo kà yìí kò sí èyí tí ó dá sí mi lójú, kò sí èyí tí ó yé mi, kò sí èyí títàn rẹ̀ ò sí lórí mi o. Àmọ́ àfa mi. Ilé ka sukure wa sukure mi. Yá dàbò ìbọ̀ nílò yá èlò yìí. Yá wùdí gidi lórí. Àndàtà yìí àdàwà sàlámà. Ilé ka sukure wa sukure mi. Yá dàbò ìbọ̀ nílò yá. Clarification of history. Èmi ò ní gàgà ṣe pẹ̀lú fèsì ọ̀rọ̀ rárá, àmọ́ tán gbọ́dọ̀ dàrú o. Inú clarification, ìjọ tí ń bẹ̀rẹ̀ kéwú, bàbá Tajul Mumin, Ọlọ́run yá fi wọn. Ọmọ sẹ́wù Tajul Mumin ní àfọ́ ọmọdé. Bàbá Abdul Wahab, ọlọ́mọsá yà fi gbogbo wọn. Ọlọ́pọ̀dọ̀ sẹ́wù Tajul Mumin ní bàbá tó bíbí ti kéwú àtàfà òǹkejìká ọmọ kéwú Tajul Mumin ni wọn. Ọ̀dọ̀ bàbá wa sẹ́ Abdul Wahab lọ́wọ́ dálé kéwúlẹ̀ à ń pèlè pánù ibẹ̀ láti ń kéwú. ń bọ̀ ya ẹ̀mí àfọ́gùn afá lọ́dọ̀ Ọlọ́run ilé kéwú tú. Láfta yẹn ni bàbá wa Adépàtẹ Imam Marhum àṣẹ Abdulkadir Adépàtẹ ṣé Adam wa náà wá kí wọ́n wá sí Darul Uloom wọ́n ń gbélé bàbá àwọn wá dá lẹ́sìn nílẹ̀ lálẹ́ alẹ́ àmà lọ́bẹ̀ ìkéwú tá a ti ń bá bọ̀ lọ́dọ̀ sí àbúrò abilé bá kínní papọ̀ sọ́dọ̀ Imam Abdulkadir Adépàtẹ ọjọ́ yá mi níjọ́ tí mo wọ Darul Uloom 1979/80 tani àmọ̀wọ̀ ìwọ̀ wúlà dáadí tania ni mo wọ̀ ní Darul Uloom nílọrin mo wá lọ́dún mẹ́ta ń bẹ tania salisa rọ́bìà ajáde ní títírì 83 mọ́dékò làwọ̀ wúlá tó yìí àparí ní 86 ọdún mẹ́ta. Ọba tán èmi ọ̀kadà di markazi ẹ̀gbọ́n mi ṣe Usman lọ́kadà di ní markazi àtàjà Abdullahi tó jókòó yìí ní markazi aláti kílẹ̀ ẹ̀ màmá mi Ọlọ́run yá fi yá mi ọ̀sà bí a ma pípọ̀ àmọ́ àbíkú dáhùn láàmú àmì ìtọ́lọ́wọ́ ọ̀sẹ̀kù fún ọ̀sẹ̀kù àkọ́bí ẹ̀ lájà Fatima Bintu tó bí àlífà ẹ̀ àtàjì Bọ́lájí ẹni ọ̀tẹ̀lẹ̀ làbúrìdọ́ lẹ́yìn àbúrìdọ́ olóbìnrin ìyá tí mo lọ wálé jọ ohun tí wọ́n pè ní Aisha àtúmọ̀kọ́ Aisha ó láwọn obìnrin tó tẹ̀lé àbúrìdọ́ kó tó kan ẹ̀gbọ́n mi tó jókòó ohun ajá àlímà mo fi máa bọ̀ láti lọ ọ̀rọ̀ ti kàn ọ́
now lẹ́yìn ajá alima yìí obìnrin lájà alima méjì kótó kan ajé Usman ọwọ́ abí ṣe Usman tọ́jẹ́ gbọ́n mi ní 1960 kò tí ń tọ́wà láàrin èmi tàbí ṣe Usman direct ni èmi tí mo tẹ̀lé ní èmi tí mo tẹ̀lé direct that's 1962. now ìtàn ọgbọ́dọ̀ dàrú ìtàn ọgbọ́dọ̀ dàrú o àmọ́ sẹ́ bó ṣe tó yìí náà tó bá ń kí àpá mi. ìdẹ́gà ṣùkúrì wà ṣùkúrò ìlímì yàdàmú líbọ́dìlù yà ìlórí ìdẹ́gà ṣùkúrì wà ṣùkúrò ìlímì yàdàmú líbọ́dìlù yà ìlórí. àbíkúlì wákìtì nàkúrò lọ́mà kàkàmàdà lórí ìkòlè wá kété nàkúrò láwùmá àgàmàdà láwùlé lórí. ọlọ́run ká àfá mi má bà nǹkan àfá mi jẹ́ o. má bà nǹkan àfá mi jẹ́. clarification of history bọ́rọ̀ bá dàrú bí tàn bá fẹ́ dàrú á straight yẹ. omi wa soma ọlọ́run ní mú àárẹ̀ wá kì í wá lọ́dọ̀ ẹnìkan o àárẹ̀ wá bẹ̀dà ọlọ́run ní mú wá ẹnìkan ò sì ní kápá lérí àìsàn tó bá fẹ́ dé tá a bá tẹ̀ ní sáyé máa ń wà pẹ̀lú pé yàn ń sọ́fà fún nǹkan kan àìmẹ́ni tí ń sọ́fà fún bẹ́ẹ̀ tí nǹkan kan ò sí. èyí tó sọmọ tí mo fẹ́ kílíà ó ti tó ọdún mẹ́ta ní ìsìn etí mi ti kún àmọ́ nídìí ọ̀rọ̀ tóra àwọn èèyàn ni wọ́n ń fẹnu lu ẹnu ẹnìkan kúkú ṣe ọ̀sọ́ pé ọlọ́run kó mú wá àmọ́ tí wàá jáde ní ìsìnkú ọlọ́run kó mú wá súlẹ̀ ló fi kàn wọ́n wọ́n á fẹ́ kílíà rẹ̀. sọwárí kíkílẹ̀ eléyìí nì inú mi wá dùn àwọnú àwẹ̀ kùránì wá nìyí sáàmà yí pé Islam gbogbo nǹkan ló ti fàtíwẹ̀ ẹjọ́ ní tàǹfààr kùránì ọkùnrin tó jáde tó níyàwó òun ṣe ṣìnà kò sí rẹ́ẹ̀dì mú wá ó níyàwó òun ṣe ṣìnà Islam wá ní ọ̀rẹ́ rí mú wa ọlọ́lọ́dá o ká tó lè gbọ́ ọgbọ́ ó búra o. أنت شهداء والخامسة أن الذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء. ọlọ́run ni wọ́n kúrò sí námáyàwó wọn àmọ́ kò sí rẹ́rẹ́ ní kankan mú wa. إلا أنفسهم. ẹ̀mí ara ẹ̀ nìkan náà ni òun nìkan ló sọ bẹ́ẹ̀. فشهادة أحدهم أربع شهادات بالله. ọlọ́run ni yóò búra lẹ́ẹ̀mẹ́rin yóò fọlọ́n búra lẹ́ẹ̀mẹ́rin. إنه لمن الصادقين. lámìnà sọ̀dìkì ọlọ́run ní ibrahim kìlá fẹ́ fi ṣe yóò fi dá wa lójú pé òótọ́ ni tí mo sọ yìí o yóò búra lẹ́ẹ̀mẹ́rin bẹ́ẹ̀. والخامسة أن لعنة الله عليه كان من الكاذبين. ọlọ́run ní àwọn àgbà àtún nígbàbúra yẹn nìkan yóò ṣẹ̀ṣẹ̀ wá ṣépè pé la'natullahi la'natullahi alayhi kana min al-kaazibin. ọ pé ibi dandan ọlọ́run kọ́ máa bá òun tó bá kó ń kúrọ́
ويجره عنها العذاب أن تشهد أربع شهادات بالله. ọlọ́run ní ta fi ní ó torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ torí yí pé tádélébọ̀ bá ṣe ṣìnà ikú ni tá a bá rẹ́rìí yóò fi yẹn gbé ikú yẹn kó fún obìnrin wọn. ọlọ́run ní tóun bá wá ṣe bẹ́ẹ̀ tán. إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها. a ní sọ pé obìnrin ọkùnrin nìkan obìnrin náà bọ̀ síbẹ̀ òun náà wà á búra. أربع شهادات بالله. ọkọ lọ sọ pé àwọn òun ṣe ṣìnà mo fà àwọn tí wọ́n ń ròpù mi mo fi wọ́n wọ́kọ tọ́lọ̀ ní ẹ búra ẹ sì ṣe pé ìpè tẹ́ ẹ sọ ohun bẹ́ẹ̀ lórí èmi bá fi àmì sípò ìyàwó mo fi àmì sípò obìnrin tí wọ́n purọ́ mọ́ tí wọ́n ròpù òun lọ fẹ́ pa o òun lọ fi ìkan sí lára o òun lọ ṣe gbá o Al-Qur'ani wa ni wájú inú àwẹ̀ la wá wà yìí o bá ń kó bó tí mẹ́mbẹ̀ yìí kó kọ́rọ̀ ọlọ́run ọba nìkan ọ̀rọ̀ ọlọ́run nìkan òun ni ààyè tí sínú ilé ọlọ́run sí la wà yìí ìjọ mo tí wá délé ayé mi rí ìfàrùkọ́ àbúrà yà má búra délé léyìí ibẹ̀ ìwọ lọ́n ilé rẹ̀ mọ̀ wà yìí o tó bá jáde pé Suleiman Faruku ọmọ Aminatu bá máa ń pa ààrẹ Mudiru Abibulayi Adam tí mo bá máa ń pẹ́ gbogbo tí jẹ́ lànà nù tíra ìfikàn mi. mo tún dá padà wọ́n lọ ilé ẹ̀mọ́ wáyé tó bá jẹ́ pé ààrẹ ti ń ṣe Mudiru Markaz Abibulayi Adam tó bá pé mi Suleiman Faruku bá máa ń pẹ̀ ọmọ Amina gbogbo lànà tí bẹnu tíra ìfikàn mi. ìwọ lọ́n mo tún wí fún ọ lẹ́ẹ̀kẹta o tí mo bá máa ń pẹ̀ sẹ́ ìwọ lójú ẹ̀ tó rọrùn mo jẹ́rìí sí mo tún wí lẹ́ẹ̀kẹrin tó bá jẹ́ pé bẹ́ẹ̀ wá ní kí ibi náà Ọlọ́run kọ́ jẹ́ tèmi àmọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́hùn ilé ọmọ wàyí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń rò fún mi káàkiri gbogbo ayé pátápátá ipe èmi ni mo máa ń pẹ̀ èmi mo fẹ́ pa wọ́n èmi mo ṣàìdá fún wọn gbogbo bí dáadáa Ọlọ́run ọ̀rọ̀ rẹ ni o ọ̀rọ̀ rẹ ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́hùn tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ ni o mo fi Ramadan yìí àtàyè iṣẹ́ tá à ń ṣe bẹ́ẹ̀ àti tí wọ́n ń ṣe láyé bàbá wa ní mẹ́ríkà mo bìbí ọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tí ń rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ ipe mi mo fẹ́ pa Mudiru gbogbo bí dáadáa ìwọ Ọlọ́run àti bínú rẹ Ọlọ́run kọ́ máa jẹ́ tiwọn. now ẹ farabalẹ̀ clarification ẹ farabalẹ̀ o.